kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni máa fi kún nígbà gbogbo apá kejì. Àkọ́sórí atari nínú ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 21, èyí tó kà báyìí wípé nígbà tí Jésù rí i pé ọ̀pọ̀ ènìyàn ń lọ tí wọ́n sì ń bọ̀ tó bẹ́ẹ̀ tí kò sí ààyè fún wọn láti jẹun, ó sì wí fún wọn pé ẹ jẹ́ ká kúrò láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí fún ìgbà díẹ̀ kí a sì sinmi. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Ní àná, mo bẹ̀rẹ̀ ìjíròrò nípa ìṣe pàtàkì títún ara ẹni ṣe pẹ̀lú ìfàmìróyàn lẹ́yìn iṣẹ́ àkànṣe ẹ̀mí. Àkókò mìíràn tí o nílò láti tún ṣe àfikún ni nígbà tí ó bá ti rẹ̀ ọ́. Èyí tí a lè rí nínú ìwé Ọba Kìíní orí 19 ẹsẹ̀ 5 dé 7. Nígbà tí ó rẹ Èlíjà lẹ́yìn tí ó ti sá kúrò lọ́dọ̀ Jésíbẹ́lì, ó sọ fún Ọlọ́run pé kí ó pa òun. Ọlọ́run sọ pé rárá, èmi kì í sin àwọn ọmọ ogun mi tó farapa, mo máa ń fún wọn ní oúnjẹ ni. Nígbà tí ó bá rẹ̀ wọ́n, èmi á tún wọn ṣe ni. Ó fún ní oúnjẹ láti jẹ. Èlíjà jẹun, ó sì sùn padà. Ó yanilẹ́nu pé ọkùnrin tó sọ pé pa mí kò sọ pé òun kò jẹun. Ọlọ́run jí ní ẹ̀ẹ̀kejì, ó sì fún ní oúnjẹ ìkejì. Ó hàn kedere pé ohun tí ó nílò ni ìsinmi àti oúnjẹ láti tẹ̀síwájú nínú ìrìn àjò. Lẹ́yìn tí ó ti jẹun, Èlíjà lọ pẹ̀lú agbára oúnjẹ yẹn fún 40 ọjọ́ àti òru. Nígbà tí a bá tún ọ kì, ó ní agbára àti okun láti lọ jìnnà sí nínú Ọlọ́run. Nínú Bíbélì kíkà tòní, lẹ́yìn tí àwọn ọmọ ẹ̀yìn padà láti ìrìn àjò ìjèrè ọkàn tí Jésù rán wọn lọ, wọ́n fún ní ìròyìn tó dára nípa ohun gbogbo àwọn ohun tí ìfàmìróyàn ṣe. Lẹ́yìn náà, Jésù mú wọn lọ sí ibi ìkọ̀kọ̀ kan kí wọ́n lè sinmi. Nígbà tí okun bá kúrò nínú ẹnìkan, ó máa ní ìpalára. Tí ẹni náà kò bá sinmi, ó lè rẹ̀ débi pé kò ní lè ṣe sí. Jésù mọ èyí, nítorí náà lẹ́yìn tí ó bá ṣe ọ̀pọ̀ ìyanu, ó máa ń lọ sí àwọn ibi ìkọ̀kọ̀ láti tún agbára rẹ̀ ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá, ó lè ṣe iṣẹ́ ńlá ní ìgbà gbogbo nítorí pé ó máa ń wá àkókò láti tún ara rẹ̀ ṣe. Ó sọ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yóò ṣe iṣẹ́ ńlá ju ti òun lọ. Èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 12. Èyí túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ máa tún ara wọn ṣe nígbà gbogbo bí òun ti ń ṣe. Tí o bá fi bátìrì sínú ẹnu ẹ̀rọ amúnáwá tí o sì lò ó fún wákàtí kan, ó yẹ kí o jẹ́ kí ó sinmi fún wákàtí míì kí ó bá lè ṣe iṣẹ́ fún ìgbà pípẹ́ dípò tí wàá kàn máa lò ó lọ. Bákan náà, tí o bá máa ń wá àkókò láti sinmi dáadáa, wàá lè ṣe ohun púpọ̀ sí i fún Ọlọ́run. Olùfẹ́, má ṣe rò pé ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ kí o máa lo bátìrì ẹ̀mí rẹ kódà nígbà tí o mọ̀ pé ó ti rẹ̀ ọ́. O lè mọ̀ lọ́nà líle bíi Èlíjà pé ẹlòmíràn lè rọ́pò rẹ̀. Èyí tí a rí nínú ìwé àwọn Ọba Kìíní orí 19 ẹsẹ̀ 16 dé 17. Wá àwọn ènìyàn yẹn nísinsìnyí kí o kọ́ wọn kí wọ́n bá lè darapọ̀ mọ́ ọ ní ṣíṣe lára iṣẹ́ náà. Má ṣe dúró títí di ìgbà tí ó bá rẹ̀ ọ́. Fà sẹ́yìn ní ìwọ nìkan báyìí kí o sì gba àfikún. Ka ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 1 dé 10. Bíbélì ní ọdún kan, ìwé Jeremáyà orí 28 dé 30. Kókó ọ̀rọ̀:
rí i dájú pé o máa ń sinmi nígbà gbogbo kí ó lè jẹ́ kó ṣe àfikún. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣí orí ìrìn yìí lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 08045 444 550 kí ẹnìkan kó ké hallelujah.